kalẹ̀ ẹ̀kọ́ tòórọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Ìgbìmọ̀ tripartite tí í ṣe ẹlẹ́gbẹ́ mẹ́ta tó ní ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ àti aládàáni nínú lórí ọ̀rọ̀ owó oṣù tó kéré jùlọ fún àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ti parí iṣẹ́ wọn tí wọ́n sì fi jábọ̀ fún akọ̀wé fún ìjọba àpapọ̀ George Akume lónìí ọjọ́ Ajé ọjọ́ 10 oṣù kẹfà. Àtẹ̀jáde kan láti ọwọ́ olùdarí ìròyìn àti ìbáṣepọ̀ àwùjọ ní ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ Ṣẹ́gun Ìmọ̀ẹ́sẹ̀ ń tọ́ka sí pé ìgbékalẹ̀ ìjábọ̀ náà yóò wà fún ààrẹ fún ìgbésẹ̀ tó yẹ nígbàtí olórí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àti aṣojú ìjọba àti ẹ̀ka aládàáni tí wọ́n ti wà ní Geneva lórílẹ̀-èdè Switzerland lọ́wọ́lọ́wọ́ fún àpérò International Labour Organization bá padà sí orílẹ̀-èdè náà. Akọ̀wé ìjọba àpapọ̀ wá dúpẹ́ lọ́wọ́ alága ìgbìmọ̀ náà Alhaji Bukar Goni Aji àti àwọn ọmọ ẹgbẹ́ fún ìfaramọ́ àti ìfarajìn wọn. Gbogbo ètò lórí ọ̀rọ̀ ìmúṣẹ lórí ọ̀rọ̀ ètò ọ̀gbìn ni ó ti di ohun tí wọ́n ń gbóríyìn fún lọ́lọ́kan òjọ̀kan báyìí àti ìmọ̀ akọ́nipa ààbò tó péye fún àwọn ojú ọ̀nà láti ọ̀nà oko sí ọjà pàápàá jùlọ sí àárín ìlú léyìí tó sì ti di ohun tí àwọn àlejò lórí ètò òwúrọ̀ wa ìyẹn Good Morning Nigeria ti wo ṣàkúnlé lórí wípé ọ̀nà kan gbòógì nù fún ọ̀rọ̀ ààbò oúnjẹ nílẹ̀ yìí. Wọ́n sì tún gbàgbọ́ pé mímáa la gọ́tà kí àwọn omi lè máa gbà tún jẹ́ ọ̀nà kan pàtàkì tí àwọn àgbẹ̀ ò ní fi máa pàdánù àwọn èrè oko wọn tí oúnjẹ á sì máa pọ̀ lọ́pọ̀ yanturu lórílẹ̀-èdè Nàìjíríà. Akọ̀ròyìn wa Lydia Samson ni ó bá wọn wà níbi ètò òwúrọ̀ ọ̀hún tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. Aṣojú-ṣòfin 35 ní ilé ìgbìmọ̀ aṣòfin ni wọ́n ti ń wá àtìlẹ́yìn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún ọ̀pọ̀lọpọ̀ òfin àti ìyípadà òfin níbi tí wọ́n ti ń dábàá ọdún 6 fún ààrẹ àti àwọn gómìnà ìpínlẹ̀ láti máa lò lórí oyè fún sáà kọ̀ọ̀kan. Níbi ìpàdé àwọn akọ̀ròyìn lórí àwọn ìwé òfin náà, agbẹnusọ fún ẹgbẹ́ tí wọ́n mọ̀ sí àwọn aṣòfin tí wọ́n ní èrò àtúnṣe tí orúkọ agbẹnusọ náà ń jẹ́ Ikeagonu Ugoshere ti sọ pé ara àwọn àtúnṣe tí wọ́n ń dábàá ní ti ìyípadà àwọn agbára aláṣẹ ẹ̀wà láàrin àwọn agbègbè ìṣèlú 6 láti rí i dájú pé aṣojú tó dọ́gba àti àtúnṣe òfin láti ṣẹ̀dá ọ́fíìsì igbákejì ààrẹ 2 wá láti gúúsù àti àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ìwé òfin òṣèlú àti ìdìbò tí wọ́n ti gba ìsọ̀rọ̀lé lórí lẹ́lẹ́kejì ní ilé ìgbìmọ̀ aṣòfin tí wọ́n sì tún dábàá pé kí gbogbo ìdìbò máa wáyé ní ọjọ́ kan náà, kí wọ́n sì rí wípé gbangba wálíà ní ojútáyé àti orí ẹ̀rọ ayélujára ní gbogbo èèyàn á ti máa wo èsì ìdánwò. Àwọn aṣòfin wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti máa kópa nínú àgbọ́ ìjábọ̀ òfin tí wọ́n fi ṣọwọ́ yìí kí wọ́n sì lè máa sọ àríwísí wọn lé lórí. Ilé-iṣẹ́ ìtọ́jú ọ̀nà ìjọba àpapọ̀ ti ṣe àtúnṣe àwọn apá ibi tó bàjẹ́ nínú afárá Niger kejì láti rí i dájú pé ààbò wà fún àwọn arìnrìn-àjò lẹ́yìn fọ́nrán tí ó gbòde kan fún ìgbìyànjú jíjà àwọn ohun èlò ìrìn afárá náà lólè. Akọ̀ròyìn wa Joshua Ifeanyi jábọ̀ ìròyìn pé apá ibi tí ó bàjẹ́ gẹ́gẹ́ bí olùdarí àjọ FEMA náà ṣe sọ pé kò ní ìpalára àbí kí ó tàbùkù bá afárá náà. Ilé ẹjọ́ agbègbè tí àwọn àjọ ECOWAS tó fìkalẹ̀ sólú ìlú ilẹ̀ Nàìjíríà Àbújá ti da ẹjọ́ olùbánidámọ̀ràn ààbò orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí nù ìyẹn Sambo Dasuki níbi tí ó ti ń béèrè àṣẹ tí ó ti fipá mú ìjọba àpapọ̀ láti mú ìdájọ́ wọn ṣẹ ní ojúrere rẹ̀. Ìyẹn kí ilé ẹjọ́ ọ̀hún èyí tó wáyé ní ọjọ́ 4 oṣù kẹwàá ọdún 2016 lè wà lẹ́yìn òun. Ìjọba àpapọ̀ ló ti fi kélé òfin mú Sambo Dasuki sí àtìmọ́lé láti ọjọ́ 4 oṣù kẹwàá ọdún 2016 fún ti ìwà ìṣe agbára àti ọ́fíìsì rẹ̀ lò léyìí tí ó sì bá òfin orílẹ̀-èdè Nàìjíríà mu.
níbí ni a ó ti máa mẹ́nu dúró fún ti ìròyìn wa fún talẹ́ tòní. ẹ má gbàgbé àti tẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.